so much. Iwájú bàbá wa Ọ̀nẹ́rì Sàláwà. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún títí tí ẹ fi orí gbé wa wọlé. Mo dúpẹ́ ẹ̀ṣẹ́. Kábíyèsí, bàbá mo kí púpọ̀ púpọ̀. Mo fi Ọlọ́run kí, mo fi ilẹ̀ Yorùbá kí, mo fi orí adé kí. Bàbá inú wa dùn púpọ̀ láti wá bílé ní láti wá gba ìsúre. Ó ń ṣe àkọ́kọ́ wa ní ilé yìí. Nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ láti máa lọ káàkiri fún àwọn bàbáṣáàs wa, a wá sí ọ̀dọ̀ bàbá wa láti wá sọ pé a fẹ́ bẹ̀rẹ̀ láti máa ìlọ̀gúnlé àwọn bàbáṣáàs wa. Bàbá fún wa ládùúrà gbogbo ẹni tí ẹ̀wà bẹ̀ nígbà yẹn. Bàbá àdúrà yìí gbà púpọ̀. Àlọ́ káàkiri àjọyọ̀ gbogbo ibi tí a lọ wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. Kódà nígbà tí àti ṣe àpẹta mẹ́rin torí gbígbàdúrà yín tí àwọn ẹgbẹ́ kejì fi sáré káàkiri pé àwọn náà fẹ́ ṣe nǹkan tí a wá gba ìsúre tí ìsúre náà tó dẹ̀ gbà dáadáa. Ó fi hàn pé ẹsẹ̀ tí a gbé, ẹsẹ̀ tí ó jẹ́ wípé ẹsẹ̀ ire ni. Àdúrà tí ẹ gbà fún wa níjọ́ náà ó fi hàn pé àdúrà wa ti gbà. Bàbá mo kí púpọ̀ púpọ̀. Mo kí bàbá wa Lúfẹ̀. Mo kí, mo fi orúkọ yín mo fi kí gbogbo ìjòyè apá ọ̀tún. Mo fi bàbá wa Lọ́lá Àdìmúlà, mo fi kí àwọn bàbá wa ìjòyè apá òsì. Mo wá kí àwọn bàbá wa Ìṣòro. Mo kí gbogbo àwọn bàbá wa Sókò tó wà bílé ní. Mo kí àwọn bàbá wa Ògúnbẹ̀. Mo kí ẹ̀yin ìyá wa Ìyálóde. Mo kí Alóde púpọ̀ púpọ̀. Ọmọ mo kí, mo fi abiyamọ kí. Ẹ̀yin ni abiyamọ abi ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọ̀já tí ẹ fi gbọ́ à ń bọ̀, tí a fi mọ̀ pé à ń bọ̀ ti dé ní agbára Ọlọ́run. Ọ̀gá náà kò ní jábọ́ lẹ́yìn yín o. Nígbà tí à ń bọ̀ ọba dé pátápátá, tí àwa ti gbà pé ní agbára Ọlọ́run ọba, à ń bọ̀ ti di gómìnà tó yọ̀ sí. Ìyálóde àti ẹ̀yin ọmọ wa àríwá yìí tí o. Àṣekọ̀kọ̀ ò ní gbé yín lulẹ̀ o. Àrùn ò ní ṣe yín o. Ikú ò ní pa yín o. Níwájú bàbá wa Kábíyèsí mo sọ fún yín pé ìjọba pọ̀, ìjọba obìnrin ni. Ìjọba tó máa tún obìnrin ṣe lẹ́ẹ̀kan ni. Mo kí ẹ̀yin ìyálọ́ta wa pátápátá. Mo kí yín. Mo kí àwọn ẹlẹ́sẹ̀. Mo kí tí ẹ tọ́jú bàbá. Mo kí, mo fi Ọlọ́run kí yín. Mo dúpẹ́. Wá kí gbogbo èyí tí ẹ ń ṣiṣẹ́ ní ààfin Àdìmúlà àwa pátápátá ní ẹgbẹ́ iṣẹ́. Ó kí ìyàwó mi, ó fi Ọlọ́run bá kí ẹ. Bàbá, ìyàwó tó dáa ni Ọlọ́run yàn fún mi.
dókítà tó kọ́ iṣẹ́ tó mọṣẹ́ ni kò kì í ṣe dókítà lásán dókítà obìnrin ni ó kàwé ó tún kàwé ó tún gbé ìkẹlẹ kẹta síwèé náà. My wife is a gynae oncology. Mo kí ẹ púpọ̀. Nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, iṣẹ́ ilé àti medical doctors ni mo rò pé wọ́n lè ṣe. Ṣùgbọ́n bàbá ẹ ti ní àwọn fídíò kan pé olóṣèlú paraku ni àti medical doctors. Mo kí ẹ. Mo kí ẹni tí a jọ ń díje ní agbára Ọlọ́run tí ó máa jẹ́ deputy governor wa engineer Káyọ̀dé Benjamin Adéretí from the source. Mo kí bàbá wa kí Wùmí Ìṣọ̀lá bàbá mo kí ẹtí àti àwọn bàbá wa tí ẹjọ́ kọ́ wọlé ní ti ìgbìmọ̀ àgbà àwọn olórí wọlé bẹ̀rẹ̀ mo kí bàbá wá kí chairman pátì wa chairman olóríire nígbà tí bàbá wa ló wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó rò pé bàbá wa ẹ ti rẹ̀ mú tó pọ̀ náà ní the source Sonko tó jẹ́ alága ẹgbẹ́ wa ọmọọba ní Ifẹ̀ ni nígbà tí a tó bá mú deputy governor wa is from the source babaláyé eléyìí a ní àwọn ọmọ tó dáa tí wọ́n ṣe dáadáa nínú ẹgbẹ́ APC tí wọ́n wà ní tó wá láti ìlú wa ní Ifẹ̀ ṣùgbọ́n òfin dá bàbá lójú pé ní agbára Ọlọ́run ọba Ifẹ̀ máa mú nǹkan tí àwọn èèyàn ń pè ní ọkàn àti ẹ̀dọ̀ ní inú ìjọba Muyideen Bọ́lá Oyèbánjí. Sókè à ń bọ̀ àti dé. Jábà ló kí ń bọ̀ púpọ̀. Mo kí bàbá wa former deputy governor Sonko Adeleke Adéwọ̀yí bàbá mo kí ẹkú àgbà. Mo kí DG tí wọ́n ṣe ìpolongo ìbò fún à ń bọ̀ Honorable Wọlé Ọ̀kẹ́ mo kí ẹkú iṣẹ́ takuntakun we appreciate it so much. Wọ́n á kí bàbá wa sẹ́nétọ̀ tó ju sẹ́nétọ̀ lọ sẹ́nétọ̀ Fádáhùnsí mo kí bàbá ẹkú iṣẹ́ thank you so much. Mo kí ẹni tí ó ń díje fún ipò tí ó dá àwọn lọ sí Àbújá láti lọ ṣojú wa ní agbègbè yìí mo kí Ajélisóró mo kí ẹ púpọ̀ thank you so much. Mo kí Sẹ́nitọ̀ Babájídé Ọmọwúrà rẹ̀ bàbá mi ìṣẹ́ni máa sọ fún yín pé one of the human assets that we have in this country is Senator Babájídé Ọmọwúrà rẹ̀. Party man to the core. He is a fantastic man. He is extremely credible. Okay, Senator Babájídé Ọmọwúrà rẹ̀. Ó kí ìkan nínú àwọn ọmọ yín onígègé ara ni ọlọ́pọlọ ni ó dúró ti ẹgbẹ́ ó dẹ̀ dúró ti Ifẹ̀. Ìjà Ifẹ̀ ló wà ní ọkẹ́ ní gbogbo ẹ̀jẹ̀ every time tó bá ń sọ̀rọ̀ mo kí ọ̀rẹ́ burú tìlé Mákindé. Mo
one of our terrible assets that we have in the Yoruba land. Baba ṣẹ̀rí bàbá ti pè é lórúkọ kan ní àárọ̀ yìí. Bàbá ní olóṣèlú àgbà ọ̀rẹ́bù Wálé Òjó. Mo kí i púpọ̀ púpọ̀. Wọ́n ṣe bẹ̀bẹ̀ nínú campaign wa ní àdúgbò yìí. Àwọn la fi ṣe olórí wọn lè ń ṣiṣẹ́ dáadáa. Okay. All the local government chairmen, members of our campaign committee in the federal constituency, Prince Dr. Babayemi Mukiye púpọ̀ sí ẹ̀fọ́ àdúrótì. Ó ti kí àwọn bàbá wa kí àwọn leaders council tó ti ní wọn bọ́ sí pọ̀ yẹn lọ kí wọn. Ó tún fẹ́lọ́run kí àwọn bàbá wa Ṣọlá Akínwùmí àti gbogbo àwọn bàbá tí wọ́n jọ̀wọ́ sí bíbá ilé ní àwọn bàbá wa ní ìgbìmọ̀ Ọ̀ṣun. Inú mi dùn láti rí torí bí mo ṣe rí yẹn tẹ́lẹ̀ ẹsẹ̀ mi ń ṣe bákan ṣùgbọ́n ẹsẹ̀ mi dúró gbọ́n. Mo kí Honorable Káyọ̀dé Òjòyè, mo kí Chief Wahab Olúwaṣálú, mo kí Professor Táíwò Ọláìyá, Professor Benjamin Ògúnrántí síra Prof. Mo kí Prof. Mo kí Honorable Fatai Kọ́láwọlé, mo wá kí ẹni tí gbogbo ti wà lọ́wọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ ètò yìí. Àwọn MC wa méjèèjì mo kí mo fi Ọlọ́run ọba kí ẹ̀yin méjèèjì ẹ ti ṣiṣẹ́ tó dáa púpọ̀. Bàbá náà ìgbà yín lásìkò àwọn nǹkan tí a fẹ́ kọ́kọ́ ṣe ní ìlú wa ní Ifẹ̀. Àwọn èèyàn wa kan wà tó yẹ kó wà ní láàárọ̀ yìí tí a ti rán jáde. A fẹ́ kí wọ́n lọ sí iṣẹ́ lórí bí ọ̀nà Ifẹ̀ ìlú wa ní gbogbo àwọn ọ̀nà yẹn ó sì máa dára tí wọ́n rán wọn lọ sí iṣẹ́ náà. Wọ́n dẹ̀ ti fún mi ní ààbọ̀. Bàbá á bẹ̀rẹ̀ láti ẹnu wa dé Fagiri junction ní agbára Ọlọ́run. A bẹ̀rẹ̀ sí ní kó lọ wò ó. A tún wá wo ẹnu wa Ìlàrẹ̀ road. Ìlàrẹ̀ road. Àwòdára wọn fà mí sí ilé ẹ̀kọ́ fà mí sí ọ̀dọ́ sí tó àwọ̀ bẹ́ẹ̀ títí tó fi dé Sábó. Àwọ̀ Adérẹ̀mí road títí tó fi dé Ondo road. Gbogbo primary school wa tó ti wó tó ti dẹnu bọlẹ̀ àtúnṣe ní agbára Ọlọ́run àtúnkọ́. Àwa wo ọjà ìgbàlódé tí àwọn èèyàn fi mọ̀ pé orísun àti orírun Yorùbá òní Ilé Ifẹ̀ jẹ́. A fi ọjà náà a ṣe fìgbà ọjà náà máa jẹ́ ọjà kí tá a máa ń pè ní pé wá wò tó jẹ́ pé tí a bá débẹ̀ ní gbogbo àgbáyé wọ́n á mọ̀ pé àwọn dé orísun àti orírun Yorùbá. Lẹ́yìn gbogbo eléyìí ní agbára Ọlọ́run. Àkọ́kọ́ tí ìjọba Muyideen Bọ́lá Oyèbáméjì tí ó tún máa ṣe ni pé a mọ̀ pé lásìkò yìí ààbò ṣe pàtàkì púpọ̀. A rí i pé ààbò ìlú Ifẹ̀ àti gbogbo ìlú ní Ọ̀ṣun. A rí i pé a ṣe ètò tó máa fún wa ní ààbò tó péye. Torí pé ààbò jẹ́ nǹkan tó jẹ́ pé ó dàbí kó sáfẹ́rẹ́ díẹ̀ nísìnyí. Bí ìjọba àpapọ̀ ṣe ń ṣe dáadáa tó àwọn ẹni bí ẹ wọn jẹ́ kí ó yọ dáadáa ṣùgbọ́n mo yé bàbá wa púpọ̀
Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ní ọjọ́ mẹ́ta yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ́ ká mọ̀ pé bàbá ẹni tí Ọlọ́run bá tẹ̀lé tí wọ́n dẹ̀ fi ọgbọ́n ṣe iṣẹ́ ni torí iṣẹ́ tí wọ́n ṣe yẹn kò rọrùn ṣùgbọ́n wọ́n mú rọrùn fún gbogbo wa ní ìlú Nàìjíríà. Bàbá ètò ààbò tó péye ó jẹ wá lógún adé mi sọ pé a ṣe ètò náà. Lẹ́yìn ìgbà yẹn ṣe rí gbogbo ilé ìwòsàn wa ó ti tẹnu gbọdọ̀ torí pé èmi náà ti bá fẹ́ pera mi màá ní honorary medical doctor ni táwọn ìyàwó mi tiẹ̀ ti fún mi nìkan torí pé gbogbo nǹkan tó ń lọ níbẹ̀ ni mo mọ̀. Ní ìpínlẹ̀ wa yìí kò síbi tí a ti lè sọ pé a níbi tá a ti lè ṣe àyẹ̀wò lọ́dọ̀ pé ní ẹ̀rọ MRI ni o CT scan ni o gbogbo nǹkan tó lè jẹ́ káwọn dókítà lè ṣiṣẹ́ dáadáa kó lè yọ àní ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kì í dẹ̀ ṣe nǹkan tó pàtàkì tá a lè ní ìfọkànsí ni. Bàbá tún fi dá yín lójú pé ní agbára Ọlọ́run ìjọba Muyideen Bọ́lá Oyèbáméjì yóò ṣe ètò ìlera tó péye. Bàbá máa tọ́jú òṣìṣẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ wa tó ṣiṣẹ́ ní gbogbo iléeṣẹ́ ìjọba àti ẹ̀ka ilé ìwòsàn ní gbogbo wọn la máa tọ́jú ní ọ̀nà tí wọn ò ti ní ìtọ́jú tó bẹ́ẹ̀ rí. Pàápàá jùlọ àwọn olùkọ́ni a máa ṣe ètò tí wọ́n máa kọ́ wọn. Àwọn olùkọ́ tó máa kọ́ olùkọ́ kí wọ́n lè kọ́ àwọn ọmọ wa dáadáa. A lè fi mọ̀ pé wọ́n tún máa kọ́ wọn ní orílẹ̀-èdè yìí. A make sure pé wọ́n tún lọ kọ́ wọn ní òkè òkun bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ olùkọ́ láti kọ́ àwọn ọmọ wa. Tọ́mọ ò bá dẹ́kọ̀ọ́ bàbá kò ní mọ̀ wá hù. Ìwà dẹ̀ ṣe pàtàkì púpọ̀ fún wa. Àmójútó ètò ẹ̀kọ́ wa dáadáa. Lẹ́yìn ìgbà yẹn bàbá gbogbo àwọn ìyá lọ́jà wa pátápátá bàbá lọ́jà ètò kún ti ẹ̀ wà ní báńkì àgbáyé tó jẹ́ pé owó kan wà fún wọn ṣùgbọ́n tó bá ní ojú inú tó bá lọ́pọlọ ló lè wá owó náà. Wọ́n ti fi sí báńkì àgbáyé fún àwọn ìyá lọ́jà àti bàbá lọ́jà ní agbára Ọlọ́run a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Nígbà tí a bá wọlé lágbára Ọlọ́run a wá fi owó náà a fi jíǹkì àwọn ìyá àti bàbá lọ́jà wa. Àwọn oníṣòwò a ti bẹ̀rẹ̀ sí máa wo nǹkan tí a fẹ́ ṣe fún wọn. Iná ọba a ti bẹ̀rẹ̀ sí máa wo bí a sì lè ṣe iná ọba fún gbogbo ìlú pátápátá láti jẹ́ pé àwọn oníṣòwò wa wọ́n á lè máa rí iná láti fi ṣe iṣẹ́. Àkọ́kọ́ tí a bá àwọn Jámánì sọ̀rọ̀ wọ́n ní àwọn kọ́kọ́ máa generate 3.5 megawatts lọ́la àwọn kọ́kọ́ fẹ́ máa generate fún wa. A dẹ̀ ti bá ètò náà débi kan. Ètò kù ni pé ká wọlé ká wà níjọba ká sign ìwé agreement pé ẹ máa bẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ yín. Lẹ́yìn eléyìí bàbá gbogbo olùrí ti dàgbà. Iṣẹ́ àgbẹ̀ ni bàbá mi ń ṣe. Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n fi tọ́ wa. A máa mú iṣẹ́ àgbẹ̀ ní ọ̀kúnkúndùn. Gbogbo nǹkan tí ó yẹ ká ṣe fún àwọn àgbẹ̀ wa pátá a máa fi nǹkan ọ̀gbìn ràn wọ́n lọ́wọ́. A máa fi owó ràn wọ́n lọ́wọ́.
níbi ìjẹta mo gbọ́ gbogbo nǹkan tí àwọn olóyìnbó ń pè ní balance of payment. Bí ìjọba bá ṣe sí kó tó ń pè bẹ́ẹ̀ ni pé owó tí àwa ń ná síta àti owó tí ó ń wọlé sínú ilé. Mo rò pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe dáadáa púpọ̀ nígbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa. We have a surplus balance of payment, and our Navy always have about between 26 and 27% deficit. Àti ní wọ́n wò pé kí la lè ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa. À ń gbé tó bọ̀ tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan ọ̀gbìn wa nígbà tí a bá ti fún àwọn àgbẹ̀ lówó pé kí wọ́n lọ gbìn, ìjọba ló máa rà lọ́wọ́ wọn, ìjọba ló máa tún tà, ìfàgbẹ́ ọkùnrin tó máa fi fún ẹ̀gbọ́n sọ́ọ̀tì. Tó bá wá wò yẹn, àwa padà sí nǹkan tí a ń pè ní balance of trade. Ìyẹn ni pé iṣẹ́ wo lẹ́yìn ṣe ní ìlú yín ní orílẹ̀-èdè yín tí à ń tà síta. Tabadẹ̀ wo gbogbo nǹkan tó wá pátápátá lẹ́yìn ìgbà tí a mọ ilé yìí, a ti bẹ̀rẹ̀ sí máa ṣe research bí kòkó wa tí a máa fún àwọn àgbẹ̀ wa ó sì jẹ́ pé ọdún kan àti ààbọ̀ ni yóò máa so. Ó wà nílẹ̀ Ghana o, áfíríkà sílé o. Ọdún kan àti ààbọ̀ òní seedlings tí a máa gbé fọ̀ pé a ṣe lọ́sẹ̀ àdẹ̀há fún àwọn àgbẹ̀ wa. Baba, I have 329 hectares of palm tree. Ó dẹ̀ ti ń ṣòro fún mi láti tipẹ́tipẹ́. Olóyè á jẹ́ kí onítúndá láti lè wo ọ̀pẹ tó lè mọ̀ sórí ọdún méjì ọdún kan àbọ̀. Á fún àwọn àgbẹ̀ wa. Kò síbi tí a ti igi gbàgbúgbàbọ̀ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun yìí tí kò ní ta ẹ̀ka tó tóbi. Eléyìí a máa jẹ́ kó pọ̀ rẹpẹtẹ pé gbogbo àwọn igi tó jẹ́ pé a lọ mú ó ti ẹ̀kọ́ ní IITA. A máa lọ ṣètò ẹ̀gẹ́ olóṣù mẹ́rin olóṣù márùn-ún gbogbo ẹ̀ ni a máa ṣe. Kódà a máa gbé ọsàn tó jẹ́ wípé àti bá fi máa tó ọdún kan àbọ̀ àti máa tó gbogbo léyìí ó la máa kó papọ̀ tí àwa máa mọ̀ pé àwa ṣe ẹ̀rọ tó jẹ́ pé a fi encourage àwọn private enterprise láti wá láti máa sọ gbogbo nǹkan ọ̀gbìn wa yìí bí nǹkan tí a process a lè tó wá sọ sí òkè òkun láti fi ran ìjọba lọ́wọ́. Lẹ́yìn gbogbo eléyìí, bàbá ń ta wá yìí tí a wá polongo tí a wá gba ìyọ̀ǹda lọ́wọ́ yín pé a fẹ́ máa lọ káàkiri. Mo fẹ́ fi dá yín lójú pé ìjọba Muyideen Bọ́lá Oyèbáméjì ní agbára Ọlọ́run. A máa ṣe ìpàdé lóòrèkóòrè ní Ìwó Ifẹ̀ láti jẹ́ pé gbogbo bàbá wa àti gbogbo olóyè bàbá wa pátápátá àti àwọn ọba wa pátápátá gbogbo wọn pátápátá ni wọ́n máa dá sí ìjíròrò ìjọba. Ó lè ṣe ẹ̀ẹ̀kan lóṣù, ó lè ṣe ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta, ṣùgbọ́n we are going to run an inclusive government ní agbára Ọlọ́run. Àwọn bàbá wa kábíyèsí tí wọ́n wà níjókòó tí àwọn kábíyèsí wa tí wọ́n pọ̀ níbà yìí. Bàbá yìí máa bínú pé wọ́n tètè fún mi lórúkọ yìí ṣùgbọ́n orí ọlọ́pàá mi kí púpọ̀. Wọ́n kí bàbá wa ẹ̀gbọ́n wa kan wọ́n sí ilé pé
ṣùgbọ́n kò sí bí a ti fẹ́ kọ ìtàn ní ọ̀rọ̀ òṣèlú ní ìlú Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ifẹ̀ láìsí bí gómìnà sẹ́nitọ́ Ìyọlá Oríṣiríṣi. Thank you. Bàbá láìpẹ́ máa dá ẹnu dúró díẹ̀ láti gba àdúrà bàbá láti tẹ̀síwájú láti máa lọ local government to local government. Bí ẹ ṣe súre fún wa tí a rí gbígbà ìsúre náà ní àkọ́kọ́. Mo lè sọ nígbà tí a wá sí ọ̀dọ̀ bàbá wa láti gbé ibi báyìí ni bàbá wa Awólọ́wọ̀ ni wọ́n kọ́kọ́ wá tí wọ́n gba ìṣúró ọlọ́dẹ gbà fún bàbá àwọn náà dẹ̀ ti rí gbígbàdúrà náà á gbà kalẹ̀ o mo ti fi àdúrà mo kí gbogbo ẹyẹ ọmọ APC lẹ́wà tó pátápátá. Àti dé abẹ́ ògbó láyọ̀, àásọ̀kalẹ̀ láyọ̀, àríjọba náà ṣe gbogbo wọn lábá rí tí wọ́n bẹ̀ ní agbára náà. Dúpẹ́ púpọ̀ ẹ̀ bàbá, ilẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ọjọ́ tí wà lónìí. Ó kí wa pé àdéníbàlì àwọn ènìyàn lè rò. Thank you.